How many plots? Hi, Mama. èyí wà lẹ́ni ò sí nǹkan ẹ̀yin èèyàn mi ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé o láti gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ nínú fídíò tí ẹ̀ ń wò yìí nítorí nínú fídíò yìí arábìnrin tí ẹ̀ ń wò nínú fídíò yìí ni à ń pè ní LIZZY ANJORIN. ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé láti ọjọ́ tí arábìnrin yìí ti sọ wípé òun ṣiṣẹ́ òun ni òun ṣe kárakára òun ò fiṣẹ́ òun ṣeré. ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé kí ẹ wo ohun tí ó ṣẹlẹ̀ sí arábìnrin yìí nínú fídíò yìí. ǹjẹ́ ti ṣe tán láti mọ ohun tí ó ṣẹlẹ̀ sí LIZZY ANJORIN nínú fídíò tí ẹ̀ ń wò yìí? How many plots? 3 plots ló kù ńbẹ̀. Jẹ́ kí n ṣe tán. Sorry, ma. Sorry. Okay. Are we okay? Yeah, we're Okay. yeah. Okay, ma. I've got some contractions, huh? I saw you. Tomorrow. It's all gonna be done tomorrow. You don't have to pee yet? I've done that. Oh, you've been up already and did it? Without me? No, I have to remove that thing when I'm going. Okay. How many plots? Let's open fair. 3 plots, one baby. Yeah, Charlie. Yeah, me, niche. Ṣé fẹ́ kí n purọ́ fún yín? Ṣé máa lọ fún ìtí òní global sí ọ̀bọ̀? Tẹ́ bá láìkì tí òní global sí ọ̀bọ̀ yẹn lè lọ fún yẹn. Gbogbo wa ó fi kọ́kọ́ ṣe mí. Okay, ma. Okay, tẹ́ bá ti ready. Rárá. Lẹ́yìn bá ti ready. Okay, ma jẹ́ gbé another for yìí. Ẹ jẹ́ gbé another for. Èmi àti wọn náà la ṣẹjọ sọ̀rọ̀ tán. Màá wà òkè náà rẹ̀. Alpha. Wọ́n náà bá wọn sọ. Bóyá kan mú 2 plots ọkọ lọ mú èyí tí ò ní lò bá sí ọ̀fẹ́.